Dédé àsìkò yìí èyàn ará mi nílé. Orúkọ tèmi ni Angela Olúwa ọmọ Onífádé láti ìkànnì Yorùbá Kids Television. Màá tún máa sọ pé mi lọ́mọ lẹ́yìn èjìdí ọmọ adókun tí pẹ́jẹ̀ tẹ́lẹ̀ wá ọmọ fìbínú kọjá ọ̀lẹ́ yóò finú rẹ̀ dé yé wa. Lórí ìkànnì Yorùbá Kids Television kí la fẹ́ gbéyàwó lónìí. Àmọ́ ká tó sọ nǹkan tá a ní fún yín lónìí. Ṣé ibẹ̀ ṣe wo fídíò yìí ẹ máa bá wa share káàkiri, ẹ like, ẹ comment, ẹ share, ẹ bá wa share káàkiri fáwọn èèyàn kan lè rà. Nítorí pé tí ẹ bá wa share kò sí bá wọn ìfẹ́ rí wa. A dẹ̀ mú dẹ̀ tún dúpẹ́ pàtàkì lọ́wọ́ amójú ẹ̀rọ wa àti olùdarí wa. Ọlọ́run á máa fún yín ṣe o. Kí la fẹ́ gbéyàwó lórí ẹ̀kọ́ èdè Yorùbá lónìí? Álífábẹ́ẹ̀tì ní èdè Yorùbá òun la fẹ́ gbéyàwó. Kó tó dìgbà náà kọ́ à ń bọ̀. Kami global, na dem be papa. Ó jẹ́ Catholic, àbí Catholic, àbí Catholic, àbí Catholic. Inú gbogbo àwọn tó ń talẹ̀ Kami global ní rúmọ́lẹ̀. Kami global heritage yo. Mago. Ilẹ̀ kan fèèyàn kan. Mago. Kò sílẹ̀ kan fèèyàn méjì. Mago. Pẹ́sàndó tẹ́lẹ̀ àgbẹ̀dìgbà. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni ọmọlúwàbí o. A bá sọ̀rọ̀ nípa construction company tó ló ti tọ́ ìlú. Kami global construction company they are #1. Àràbà ni bàbá ẹ̀yà bàràbà ni bàbá. Kami global ni bàbá wọn. Inú gbogbo àwọn tó ń talẹ̀ Kami global ní rúmọ́lẹ̀. Kami global heritage yo. Mago. Ilẹ̀ kan fèèyàn kan. Mago. Kò sílẹ̀ kan fèèyàn méjì. Mago. Pẹ́sàndó tẹ́lẹ̀ àgbẹ̀dìgbà. Ẹ káàbọ̀ padà. Orí abala ẹ̀kọ́ èdè Yorùbá náà la ṣe wà. Gẹ́gẹ́ bí mo yí sọ́lẹ̀ kan ká tó lọ sílé agbára. Mo sọ fún yín wípé álífábẹ́ẹ̀tì èdè Yorùbá la fẹ́ gbéyàwó lónìí. Ó yá kí làwọn álífábẹ́ẹ̀tì náà? Ẹ máa wí tẹ̀lé mi nílé. A, B, D, E, F, G, B, I, J, K, L, M, N, O, P, R, S, Ş, T, U, W, Y. Àwọn álífábẹ́ẹ̀tì èdè Yorùbá tá a ní rèé. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ìyàtọ̀ wà láàrin álífábẹ́ẹ̀tì èdè Yorùbá àti ti èdè òyìnbó. Kí ni ìyàtọ̀ náà? Tí a bá máa pè é ní èdè Yorùbá máa ní A, àmọ́ tá a bá máa pè é ní èdè òyìnbó máa ní E, tá a máa pè é máa ní B. Àmọ́ nínú èdè Gẹ̀ẹ́sì ìyàtọ̀ wà níbí báyìí. Ọ̀rọ̀ kan wà níbí èyí tí ó sì ní èdè Yorùbá tí a mọ̀ sí kíni? Tí a mọ̀ sí sí. Tí a bá máa wo gbọ́ ọ̀rọ̀ èdè Yorùbá a lè rí sí níbẹ̀ nítorí kíni tí àwọn ìyá wa àbí bàbá wa tó bá máa sọ̀rọ̀ àbí tó bá máa sọ álífábẹ́ẹ̀tì wọn ò lè pe sí mọ́ torí kò kí ń ṣe èdè Yorùbá. Tá bá tún wò lọ tá wò bọ̀ tá tún débí a rí pé kò ṣẹlẹ̀ nínú èdè Yorùbá ṣùgbọ́n a nílé ìta fi pélé ní gì a máa pè ní jí ní èdè òyìnbó. Tá bá tún wọ́n súnmọ́ sàlẹ̀ tá súnmọ́ sàlẹ̀ tán tá bá wo ibi tá bá ti débí báyìí ó ní ọ̀rọ̀ kan tó máa wà bẹ́ẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì èyí tá mọ̀ sí Q. Q kò sí ní èdè Yorùbá kò sí ń bẹ̀ torí tí a bá máa kọ ọ̀rọ̀ Yorùbá a lè fi Q sí. Tá bá tún wá bọ́ sí B a máa ní V èyí tí ó sì ní èdè Yorùbá a lè rí V níbẹ̀ torí tá bá tún máa pe orúkọ gan nínú gbogbo orúkọ àbísọ tó wà ní ilẹ̀ Yorùbá a lè rí V níbẹ̀. Tá bá tún wá fẹ́ wo B a máa rí X kò sí ní èdè Yorùbá náà. Tá bá tún wá fẹ́ wo tó gbẹ̀yìn ọ̀rọ̀ álífábẹ́ẹ̀tì èdè òyìnbó a máa rí Z níbẹ̀ èyí tí kò sí níbẹ̀. Gbogbo ọ̀rọ̀ márùn-ún tí mo kọ síta yìí kò sí nínú èdè Yorùbá ṣùgbọ́n ẹ máa rí nínú èdè Gẹ̀ẹ́sì. Gẹ́gẹ́ mo ti sọ fún yín lẹ́ẹ̀kan pé ìyàtọ̀ wà láàrin álífábẹ́ẹ̀tì èdè Yorùbá àti álífábẹ́ẹ̀tì èdè Gẹ̀ẹ́sì. Oníkálukú wọn ló ní òǹkà tó jẹ́. Tí a bá wo álífábẹ́ẹ̀tì èdè Yorùbá òǹkà tiẹ̀ jẹ́ 25 ìyẹn 25. Tá a máa wo ti èdè Gẹ̀ẹ́sì ìyẹn jẹ́ 26 ìyẹn 26. Ẹ ti wá rí pé ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì. Tí a bá tún wò nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá a ní fáwẹ́lì àti kọ́nsọ́náǹtì ńbẹ̀. Tí a bá tún wo ti èdè Gẹ̀ẹ́sì náà a
a ní vowel àti consonant tẹ́ pè ní vowel and consonant. Tá bá wo ti alphabet èdè Yorùbá, a máa ní a, a máa ní e, i, o, u. Tá bá wo, a ní vowel méje nínú èdè Gẹ̀ẹ́sì, ṣùgbọ́n ẹ dúró ná, ẹ jẹ́ kí n parẹ́ kí n bá yín kọ síta kẹ́ lè bá wa rí dáadáa. Tá bá ka iye vowel èdè Yorùbá yìí, a máa rí pé méje ló wà ńbẹ̀. Ó yẹ jẹ́ ká kà. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje. This is 7 vowel in Yoruba. This is 7 vowel in Yoruba. Tá bá fẹ́ wo ti consonant ńkọ́, ẹ dúró. Consonant èdè Yorùbá rèé. Ó yẹ jẹ́ ká kà ká mọ iye òǹkà tó wà ńbẹ̀. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá, mọ́kànlá, méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, mẹ́ẹ̀ẹ́dógún, mẹ́rìndínlógún, mẹ́tàdínlógún, méjìdínlógún. Ní èdè Gẹ̀ẹ́sì tá a máa kọ méjìdínlógún, a máa sọ pé 18. So this is 18 consonants in Yoruba. B, D, F, G, B, I, J, K, L, M, N, P, R, S, Š, T, W, Y. A ò lè fi gbogbo èlé sí nítorí pé fáwẹ̀lì ó yàtọ̀ sí kọ́nsọ́nàtì. Mo sọ fẹ́ fi àkókò sọ fún yín pé fáwẹ̀lì gangan òun ló máa ń gbé àmì dúró lórí wọn, kì í ṣe kọ́nsọ́nàtì rárá. Ṣé ti wá rí ìyàtọ̀ tó wà láàrin fáwẹ̀lì àti kọ́nsọ́nàtì? Ẹ jẹ́ ká wá wo ti èdè òyìnbó kárí nǹkan tó wà níbẹ̀. Tá bá fẹ́ wo fáwẹ̀lì, torí ní èdè Gẹ̀ẹ́sì a lè pè ní fáwẹ̀lì, a máa pè ní vowel. Tá bá wo, a máa rí a, e, I, o, u, ìyẹn jẹ́ fáwẹ̀lì 5. Tá bá fẹ́ wá wo ti consonant ńkọ́, ẹ jẹ́ ká kàyé tó wà ńbẹ̀. Ní èdè Gẹ̀ẹ́sì, gbogbo consonant tó wà níbẹ̀ lélẹ́yìí o. Gbogbo ẹ̀ jẹ́ 21, ìyẹn 21. Ó yẹ jẹ́ ká kà. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21. Tí a bá tún wá rí oníkálukú wọn ló tún ní bá ṣe máa ń pò wọ́n yàtọ̀ sí èdè Yorùbá. Eléyìí a máa ní B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z. A ní ìdíjú báyìí lọ lórí ẹ̀kọ́ èdè Yorùbá fún àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Tó bá di ọjọ́ mìíràn, a máa ṣe ti àwọn iléèwé girama. Ẹ má dẹ̀ wá gbàgbé wípé bẹ́ẹ̀ ṣe ń wò yìí, ẹ máa bá wa share, kẹ́ máa bá wa like, kẹ́ dẹ̀ máa comment ẹ̀. Èmi náà ni o, ọmọ yín, àbúrò yín, Angela Olúwa, ọmọ Onífádé. Títí dìgbà mìíràn ńkọ́, ó dàbọ̀. Ẹ káàbọ̀ padà. Orí ètò Yorùbá Kids Television la ṣì wà. Abala kí la wá fẹ́ gbé yẹ̀wò báyìí. Abala òwe, òun náà la wà báyìí. Àwọn òwe wo la fẹ́ wò lónìí? Òwe àkọ́kọ́ ta fẹ́ wò náà ni ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́. Bàbá náà ló máa padà yanjú ẹ̀. Tí a bá máa wo ìtumọ̀ òwe ẹni wípé àwa tá bá jẹ́ ẹni tó máa ń fi nǹkan pamọ́ fún yàn. Bó pẹ́ bóyá ẹni tá fi nǹkan pamọ́ fún náà, òun náà ló máa padà wá yanjú ẹ̀. Ẹ jẹ́ kí sáré fún yín lápẹẹrẹ kan. Mo sáré wò ó lọ sígbà wáṣẹ̀. Mo sáré mú orúkọ kan tó ń jẹ́ ọmọ kan tó ń jẹ́ Kọ́lá. Ó ṣeré ni o, eré. Bàbá ẹ̀rẹ́ ti máa kìlọ̀ fún wípé eré tó ṣe é ti máa ń pọ̀ jù. Àmọ́ ní ọjọ́ kan, kò sí bàbá nílé. Ọmọ Kọ́lá ṣeré, ó ṣera ẹ̀ léṣe. Àmọ́ nígbà tó wá ṣera ẹ̀ léṣe yẹn, eré tó ṣe àti ṣíṣubú tó ṣubú, ó dá egbò ńlá kan sí lẹ́sẹ̀. Ó tọ́jú egbò náà pamọ́. Nígbà tó wá yá, tégbò yẹn di ohun tí ò lè pamọ́ra mọ́, bó ṣe sọ fún bàbá nìyẹn. Nígbà tó máa yanjú ọ̀rọ̀ lọ yanjú ọ̀rọ̀ bọ̀, màmá ẹ̀ padà wá sọ fún wípé ṣé tí wàá rí wípé ọ̀rọ̀ tó sọ wípé kí bàbá ẹ̀ má gbọ́, bàbá ẹ̀ náà kọ́ ló padà wá rí ṣòro sí i. Òun náà kọ́ ló padà wá rí yanjú sí i. Bí yẹn ṣe lọ bẹ́ẹ̀ nìyẹn. Tí a bá tún fẹ́ wo òwe kejì fún tòní, wọ́n ní kèrègbè, òun ló máa júwe ibi tí a máa fokùn sí lọ́rùn ẹ̀. Àwọn ọlọ́mọ kèrègbè ní ikọ́ bíi irú ẹ̀ lọ́ máa fi ṣiṣẹ́ kẹrẹ̀, àmọ́ kò tún wá ṣe irú ẹ̀ náà. Irú ẹ̀ lọ́ fi máa ń da ẹmu sí. Ẹ dẹ̀ mọ̀ pé ọrùn kèrègbè ó jẹ́ ọrùn tó gùn díẹ̀. Ọrùn yẹn ló tún máa wá júwe bá ṣe máa fokùn sí lọ́rùn. Tá bá fẹ́ pa òwe yìí jẹ́ pé ẹni tí ó bá ń ronú àbí tó bá fẹ́ wá ìyanjú sí ìṣòro kan, fúnra rẹ̀ náà ló máa padà wá rí ìyanjú sí, nítorí pé kèrègbè ara ẹ̀ náà
òun ló máa padà mọ ibi tó máa fokùn sí. àníri jù báyìí lọ lórí abala òwe. Ẹ má dé gbàgbé wípé bẹ́ ṣe wo fídíò yẹn ẹ máa bá wa subscribe, kẹ bá wa like, kẹ dẹ̀ máa share káàkiri. Ẹ ṣé mo dúpẹ́ o, èmi ọmọ yín náà ṣì ní o, Àǹjọ́lá Olúwa ọmọ Onífádé àti kúrò lórí ètò, a ṣì ń bọ̀. Ẹ káàbọ̀ padà lórí ìkànnì Yorùbá Kiddies Television náà láṣìwà. Abala ìtumọ̀ orúkọ òun la fẹ́ bọ́ sí báyìí. Àwọn orúkọ wo la fẹ́ wò? Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ orúkọ, mo fẹ́ kó máa yé yín wípé àwọn òbí mi wọ́n kàn máa ń sọ ọmọ lórúkọ dípò pé wọ́n fẹ́ràn orúkọ kan jù kan lọ, tàbí wọ́n kàn gbọ́ orúkọ yẹn wọ́n kàn fẹ́ràn. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo orúkọ ló nídìí, gbogbo orúkọ dẹ̀ ló ní ìtumọ̀. Orúkọ wo la fẹ́ gbé yẹ̀wò báyìí? Ìgè ni orúkọ tí a fẹ́ gbé yẹ̀wò báyìí. Àwọn ọmọ wo la ń pè ní Ìgè? Àwọn ọmọ tó ń jẹ́ Ìgè jẹ́ ọmọ tí a bí tí ó mú ẹsẹ̀ wáyé dípò orí. Táwọn obìnrin bá máa bímọ, orí ló máa mú wáyé, ṣùgbọ́n ọmọ kan wà tó máa mú ẹsẹ̀ wáyé dípò orí. Ọmọ náà òun là ń pè ní Ìgè. Orúkọ Ìgè dẹ̀ tí wá jẹ́ orúkọ àmútọ̀runwá, nítorí pé a kàn lè dédé sọ ọmọ ní Ìgè láì ṣe wípé ó mú kọ́kọ́ jáde wá láti inú oyún. Wọ́n bọ́ sórúkọ mìíràn tó ń jẹ́ Abọ́sẹ̀dé. Àwọn ọmọ wo là ń pè ní Abọ́sẹ̀dé? Ẹ jẹ́ káwọn náà ká tún wo ọ̀rọ̀ yẹn, Abáọ̀sẹ̀dé. Ẹ dẹ̀ mọ̀ wípé ọ̀sẹ̀ ó bẹ̀rẹ̀ láti ọjọ́ Sátidé, ọjọ́ Sunday tí ń ṣe ọjọ́ Àìkú. Tí a bá dẹ̀ bí ọmọ ní ọjọ́ Sunday, èyí tó jẹ́ obìnrin, a máa pè ní Abọ́sẹ̀dé. Àmọ́ tó bá jẹ́ pé ọkùnrin la bí níjọ́ yẹn, a máa pè ní Sunday. Nítorí náà, Abọ́sẹ̀dé jẹ́ orúkọ àbísọ, nítorí pé ìjọ́ tí a bí ló jẹ́ ká sọ ní Abọ́sẹ̀dé. Tó àníri jù báyìí lọ lórí ìkànnì Yorùbá Kiddies Television. Mo lérò pé gbogbo ètò tá tí mú wá sójú wọrí ẹ gbádùn dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún àwọn ọmọ yín ní fóònù yín kí wọ́n wo ètò yìí dáadáa, kọ́ wò ó, kọ́ kẹ́kọ̀ọ́ nídìí ẹ̀, nítorí wípé kò ṣe ogbón náà lọ́mọ èdè Yorùbá. A ti fi èdè òyìnbó a ti fi tó wọn látilẹ̀, ṣùgbọ́n a ní láti máa kọ́ wọn ní èdè abínibí wa nítorí ọjọ́ iwájú. Mo dẹ̀ fẹ́ sọ fún yín wípé kẹjọ kẹ bá mi subscribe sórí YouTube yìí. Mo fẹ́ kẹ bá mi subscribe, kẹ like, kẹ share wo fídíò yìí, kẹ jẹ́ kó máa wà káàkiri, torí tí wọ́n bá wà kò sí bí wọ́n ṣe fẹ́ máa kọ́ èdè Yorùbá látara ìkànnì yìí. Ẹ ṣé mo dúpẹ́ o. Orúkọ tèmi ò yí padà, Àǹjọ́lá Olúwa ọmọ Onífádé. Màmá lèmi lọmọ lẹ́yẹ ìjìdí ọmọ Adókun, tìpẹ́jẹ̀ tẹ́lẹ̀ wá ọmọ fìbínú kọjá lóyún òfinú redeye wa. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo gbàdúrà wípé ojú ta fi ń wò wá kò ní fọ́. Lágbára Ọlọ́run ẹ jèrè ọmọ yín, wọn ò ní kú mọ́ yín lójú o. Ó dìgbà.